ẹ wo yìí ṣẹlẹ̀ ẹ wo bàbá wa Ọwọ́adé togun tìjàtìjà ni bàbá gbé wá láti bìyàn ti mú wọn wá wí ká jọba ṣé Ifá ni káwọ́ ṣèké ni àbí babaláwo ló mọ́ pẹ̀lẹ̀ ṣèké àbí gómìnà Ṣèyí Mákindé òun ló ṣàbòsí yóò fi wí ẹ̀yìn ní kíní yìí kàn ìyá mú isí bẹ tán yóò ajá wí wá sí àlàáfíà kọ̀ọ̀kan mọ́ bẹ́ẹ̀ ti ń bú Ọọ̀ni lónìí lẹ́ ń bá Olúbàdàn jà lọ́la lẹ́ ń bẹ́ lómi náà jà káàkiri èéṣe. ọ̀rọ̀ yìí ti wá dójú ẹ̀ báyìí o lórí ọ̀rọ̀ awuyewuye tó ń lọ láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá bàbá Lábẹ́lẹ̀ bá ti jáde o wọ́n ní ṣé kán má fi Ifá jẹ ọba mọ́ àbí kán máa ṣe ní diplomatic ṣé wọ́n máa ṣe election láti jọba ni àbí kán jẹ́ kí Ifá máa mú ọba because wọ́n ní èyí tí Ifá mú lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ilẹ̀ ò rọgbọ kò sí ojú kò sí ráyé ogun lọ left and right pé ìjọ òun ni ilẹ̀ Yorùbá fẹ́ sinmi wọ́n ní Ṣèyí Mákindé ló ṣe màgòmágó ni àbí Ifá ni ò fọ́ rere because gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ó tọ́jú sí bàbá yìí wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí bọ́n ṣe máa jọba nílẹ̀ Yorùbá don't forget to subscribe like and share this crossblog XTV nǹkan tẹ́yìn náà bá rò nínú yín ṣé kí Ifá yìí máa mú ọba ni àbí kàn máa jọba ìní diplomatic bí wọ́n máa dìbò ní láti jọba so ẹni tí ìbò bá mú òun ṣe ẹni tí Ifá bá mú bóyá kan tún try ẹni tí Ifá bá mú àbí kan tún try ẹni tí ìbò bá mú èyí tó bá ṣe tí inú méjèèjì ẹ̀yin náà opinion yìí sínú comment bóyá ká change way tàn fi ń jọba or ká yìí máa lo traditional way drop opinion sínú comment ẹ̀jẹ̀ àgbọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu bàbá Lábẹ́lábẹ́ àwọn ìmọ̀ràn tó mú wá fún àwọn ọba ilẹ̀ Yorùbá. gbogbo ọmọ Yorùbá ní tilé toko àtẹ̀yìn odi sẹ́ẹ̀rí yìí ń ṣẹlẹ̀ láàrin àwọn bàbá lọ́balọ́ba ó dàbí ìràwọ̀ ọ̀sán ni yóò tó ìyá àgbàlagbà asápẹ́ sí ó ti ń tó àsìkò yóò jẹ́ wí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin ọ̀mọ̀wé ilẹ̀ Yorùbá ẹ dákun ẹ jẹ́ amóríkorí ká pààrọ̀ ọ̀nà yà ń gbà amúni ìjọba ńlẹ̀ Yorùbá kíkó níbi wí àǹdáfá bá tiẹ̀ mọ́ mú àǹdáfá náà kún ẹ jẹ́ ká gbé kó níbi wí Ifá nìkan ní èèmọ̀ àyàn gbogbo nǹkan kí Ifá lè rí Ifá lè rí nǹkan míì lè rí nǹkan míì. I think we have to, the time has come that we should change the leadership recruitment in our traditional institutions from Ifá divination to democratic process. And the criteria we need to consider are 1, knowledge of history, 2, balanced education, and 3, character. Ẹ wo yìí ṣẹlẹ̀ ẹ wo bàbá wa Ọwọ́adé togun tìjàtìjà ni bàbá gbé wá láti bìyàn ti mú wọn wá wí ká jọba ṣé Ifá ni káwọ́ ṣèké ni àbí babaláwo ló mọ́ pẹ̀lẹ̀ ṣèké àbí gómìnà Ṣèyí Mákindé òun ló ṣàbòsí yóò fi wí ẹ̀yìn ní kíní yìí kàn ìyá mú isí bẹ tán yóò ajá wí wá sí àlàáfíà kọ̀ọ̀kan mọ́ bẹ́ẹ̀ ti ń bú Ọọ̀ni lónìí lẹ́ ń bá Olúbàdàn jà lọ́la lẹ́ ń bẹ́ lómi náà jà káàkiri èéṣe ẹ̀ sì jogun omi ẹ̀ jẹ́gun ó sinmi sẹ́ẹ̀rí bàbá wa Ọwọ́adé bó bá jẹ́ wọ́n mọ̀tàn ni ayè ní máa wùwà yẹn ń wù yìí bẹ́ẹ̀ bá wo bàbá àti bàbá bá ti dé ìwà Aláàfin Ṣàngó náà gbé wá kéèsì yẹn fa rí wí gbogbo bí ẹ bá ti rí bàbá ní rí kí bàbá rẹ́rìn o bàbá yìí rẹ́rìn Aláàfin Ṣàngó náà rẹ́rìn ó ṣe Ṣàngó sì ń bẹ lẹ́yìn wọn báyìí àwọn tàn wọṣọ pupa bó bá jẹ́ bàbá mọ̀tàn dáadáa nìyẹn sọ̀tàn kó bàbá ó yẹ ká mọ yóò gbẹ̀yìn Aláàfin Ṣàngó níbi àṣàgbára lò Aláàfin Ṣàngó òun ló rán Gbọ̀ǹká àti Tìmì lógun wíkálé kíkálé pàkan kó wá pàkejì ẹ̀rú ń ba Aláàfin Ṣàngó ìjà òun ẹ̀mẹ́ta náà jà ìyá jà parí lẹ́lẹ́lọ́ ọjà Akẹ̀sán náà ti jà lóde Ọ̀yọ́ kó tó di wí Gbọ̀ǹká ó wá rẹ́yìn Tìmì ń bọ̀ wá rẹ́yìn Tìmì Aláàfin Ṣàngó ìmọ̀ yìí ó lè ṣe mọ́ náà wíkẹ́ sí gbáwò ṣe bá Aláàfin Ṣàngó ṣe bí kò sóló lọ ó yẹ kí bàbá Ọwọ́adé ẹ̀rọ ebéèrè tán o ẹbẹ́ ti ń tẹ̀lẹ̀ ibẹ̀ ẹ̀kọ́ o bẹ́ẹ̀ bá tún lọ nú tẹ̀ ẹ̀rẹ́ wò ó èmi ló gbẹ̀yìn Aláàfin Awólẹ̀ yóò rán Àfọ̀njá lógun kórè jàwéré lógun ìyẹn sì ti búra Aláàfin Àjàgbó ó ti búra kó gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò yẹ́nì ká ní ẹnì kọ̀ọ̀kan ìgbọ́dọ̀ já ìwéré lógun torí ìlú ìyá rẹ̀ ni Aláàfin Awólẹ̀ ó sígun kó Àfọ̀njá lọ ó dé Aláàfin Awólẹ̀ mọ̀ yéèsì mọ́ ṣébó náà ti gbá wò ní ṣégbẹ̀yìn yóò dànù Aláàfin Olúewu ńkọ́ Aláàfin Olúewu orí Aláàfin Olúewu 1835 ń lọ́yọ́ Ọ̀yọ́ lé fi tú àwọn Fúlàní ló tú
ogun elédùẹ̀ ń ló tú Ọ̀yọ́ lé amu Aláàfin Olúewu amu láàyè báyìí una public execution was executed publicly. Then what are we talking about? Why should Aláàfin continue to live in antiquity? Empire. Where is the empire again in the modern world? Where is that empire? Can Britain challenge the supremacy of America today? Despite the fact that America was a former colony of Britain, can Rome challenge the authority of a British Empire when the British Empire was reigning? Emila ni jẹ́ kí ló gbanu kí ló ẹ̀sán sí. Ṣé yóò wá kànú nílẹ̀ Yorùbá yóò wá jẹ́ wí báyìí bá rá gbogbo bí ẹ bá ti rá láàfin ẹ ṣàròjú kókó báyìí náà ni ẹ á bá gbogbo èèyàn ọba Gandhi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ń gbọ́ orí Olúbàdàn ń bọ̀ ó bọ̀wọ̀ fọ́jọ́ orí ó dìde ó kí baba bàbá tí a ń sọ̀rọ̀ wí ṣé Olúbàdàn jẹ́ ọba kékeré ni nílẹ̀ Yorùbá ń gbọ́ Ọ̀yọ́ empire yóò fọ́ Ìbàdàn empire ló dìde Ìbàdàn has been the only army that has been defending Yorùbá land. Ìbàdàn fought and won Járúmi war. Yálà fi wá jókòó lórí wí èmi ni emperor ti emperor mọ́ o bàbá tí ń ronú yẹ́yìn Ọ̀yọ́ ṣe kó gbogbo àwa ọmọ ilẹ̀ Yorùbá pàápàá jùlọ àgbónà lè móríjọ Ọ̀yọ́ kọ̀ọ̀kan àkàmúra wá síra ni ṣé yẹ́ àṣẹ dáa ni bẹ́ẹ̀ bá ń sọdún bẹ̀rẹ̀ gbogbo àwọn bàbá ní ẹ̀yìn nígbélé mọ́ gbogbo àwọn lọ́ba ní ẹ̀yìn nígbélé mọ́ ẹ̀ máa kó àrọ̀yọ́ ẹ̀ máa pa kókó lọ kókó yẹn ń pa lọ náà ni àwọn Fúlàní náà dé náà bá lọ́wọ́ yín náà máa wà náà ṣe ṣé yín náà lẹ̀ tún wá fẹ́ ká tún tòkó tì ẹ̀rẹ́ pawódà kẹta wo ṣe ẹ̀ mà sọ́nà bí gbogbo yẹn ń tọ̀hún àbí ẹ̀rí ara bí yẹn ń dò yìí ká èrùn ni ń dò yìí ká gbogbo ilẹ̀ wa nílẹ̀ Yorùbá ń náà ti gbà tán ẹ̀rí iye àtọ̀rìn wa yàn kó ní Ìkòyí ilé ní lọ́sẹ̀ yóò kọjá yìí ẹ̀rí gbogbo ìlú yìí ti ń tú nílẹ̀ gbóná ni ìwọ Aláàfin bàbá ẹ dákun ẹ má bínú ó ṣèṣì bọ́ sí mi lẹ́nu ni n ò yájú sórí adé àmọ́ gbogbo agbára yẹ́ ẹ̀ ní yìí ń gùn ihun ẹ gbé wálẹ̀ gbóná ẹ wá dìfẹ́ǹdì wa àbí ẹ mú o ṣe Ṣàngó ẹ wá pé ẹ mú wá gbogbo òlú ló ti tú tán nílẹ̀ gbóná agbé ọba ní Bàyàgàn agbé èèyàn ní Àdánlá gbogbo ẹgbẹ́ yín jẹ mọ́ ẹ̀rọ ẹ̀ fẹ́ mọ́ jẹ sáré kẹgbẹ́ ni ẹ dákun ẹ má bínú o bàbá ẹ má bínú torí ẹnu ọmọ ìgbà yá pàdé mọ́ àmọ́ ibi yọ̀rọ̀ ń lọ yìí bàbá wí pẹ́ báyìí ni ẹja sẹ́fọ̀n bàbá sẹ́fọ̀n bí èbá somi kó somi bí èbá sẹ́jẹ̀ kí sẹ́jẹ̀. Aláàfin Ọ̀wọ́ adé ẹ dákun àwa amórí adé rọ̀ yín ẹ dákun ẹ má kìdí ìtakẹ́mọ tọ́ lé ẹjẹ́lẹ̀ Yorùbá ṣọ̀kan ẹ mọ́wọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn yòókù yín ẹ mọ́wọ́sowọ́pọ̀ kílẹ̀ Yorùbá túbà kí tùsẹ́ ń yá ń fẹ́nu o bàbá wa Bọ́lá Ahmed Tinubu aṣíwájú president ẹ bá ké sí ọba Ọ̀wọ́ adé o ẹ bá ké sí ọba Ọ̀wọ́ adé o bá ti ń bọ̀ lọ́wọ́ kan náà tún bọ̀ ká o ẹ bá ké sí ẹ o kájégun omi kógun èsì mi lẹ̀ Yorùbá èsì gan kí ló dé bó ti jẹ́nu o.